Africa Content TV.
àti àtúnṣe. Bàbá máa ń ṣe ìbá sí ọ̀sẹ̀ bóyá kó yà á jẹ́ 100% ìlà. Iṣẹ́ tó ń ṣe fún aláàánú, iṣẹ́ tó ń ṣe fún àjẹgbàjúmọ́, àmọ́rí yẹn, àríkó ìṣiṣẹ́ takuntakun fún nílẹ̀ bàtàbí àlàdé ẹ̀ lọ́wọ́. Bàbá wọn lé òun làbàtà máa sórí ẹgbẹ́ yàtọ̀. Ọ̀la sọ̀rọ̀ ṣe òògùn yàrá. Bàbá tí mo bẹ̀rẹ̀ sí bọ́lá bá sọ́ọ́dà èmi ló ń sọ̀rọ̀ àná mi nínú sí bá sọ́ọ́dà àná mi ní gbogbo àgbáyé ọ̀la bá sọ̀rọ̀ ìdílé ìkúnlẹ̀ làbàdà mi àlàbí ẹ̀ lọ́wọ́ láti dáadáa làbàdà àti ara bọ́lá mi sọ̀rọ̀ wá dáadáa àti bọ́lá àgbàgbà ọ̀la sọ̀rọ̀ ìṣẹ̀ òkú báyà. Aniga ṣe dáadáa, ó dàbí ọlọ́ba dání gan-an, nọ́mbà ẹni àìsàn àyíkọ̀ máa sí olórí ètò pátápátá, gbogbo oníwàásù nípa ọ̀rọ̀ làbáyà làbí abáàkì nọ́mbà ẹni, àwọn ń sọ bẹ́ẹ̀, wọ́n ń pè é, ọ̀la sọ̀rọ̀ ń sẹ̀ ètò wa. Ẹ má tàbí lórí onílórí. Láti dáadáa máa ṣe, èyí lè máa sọ̀rọ̀ wa dáadáa ìpàṣẹ lánàá. Láti dáadáa lẹ́nu, wọ́n máa lè sọ̀rọ̀ wa sí dáadáa kó ló lábàtà bí àlàbí ẹ̀ lọ. Bàbá ló sọ ọ̀rẹ́ ẹ̀rọ àti ara bàbá náà pa ẹni gbogbo ìpọ̀. Ó sọ dáadáa ní labalábá àti ọ̀lànà ìyẹn nínú ju. Wọ́n sọ bí ìṣe bẹ̀rẹ̀ labalábá àti nínú ju ní wáyà. Ọ̀gbìn ó bàbọ̀ là ayé wáyà ọ̀la máa sọ gbogbo tí mo ṣe lòdì labalábá àti nínú iṣẹ́ fújì àdúgbò bọ̀ ọ̀túnmá ọ̀la sọ̀rọ̀ ṣe òjòba. Ṣé wọ́n ṣe gan? Ó bá mi ìpàdé lọ. Ilé àwọn tí ẹ ṣe kò tí ẹ lè díbì. Ìròyìn tí wọ́n gúnlẹ̀ náà bàtà lòdì díbì láíláí. Àdúgbò wọn náà. Ẹ̀rọ ilé làwọn àìsàn làbáìkà bọ́lẹ́bọ́lẹ́. Olókàtà Bàmí ìṣúná jẹ́sì síkú láì ní ẹ̀ka ẹ̀yà ìdè ọlọ́bí méjì ìdára. Ó gbọ́dọ̀ jọ́gẹ́ ọlọ́bí méjì
Original Arnold'un